àbí Goodluck Jonathan náà fẹ́ dupò ààrẹ ni. ara náà kò yé èèyàn mọ́ ni pọ̀hún fẹ́ ṣe àkókò ìdíjù ni. kò sì sẹ́nìkan tó mọ ohun tí ààrẹ àtijọ́ ní Nàìjíríà Goodluck Jonathan fẹ́ ṣe báyìí mọ́. bóyá ọkùnrin náà fẹ́ jáde ni tàbí kò jáde. ṣé Jonathan fẹ́ dupò ààrẹ ni àbí ó kàn tún fẹ́ fẹnu pa kinní ọ̀hún wò. ohun tí a ò bá níjẹ a kì í fi irun mú. Jonathan tó ń fi ipò ààrẹ Nàìjíríà rún mú. kò sẹ́ni tó lè jiyàn sí yẹn mọ́ báyìí. bóyá yóò wá wọ́ kinní náà mọ́ra tí yóò máa bu òkèlè ràǹdùràǹdù ní o. ìyẹn làwọn tó ń ṣe àyẹ̀wò ọ̀rọ̀ náà kò tí ì lè sọ dáadáa. ìyá àgbà nìkan ló wà nílé. ẹran bíi 4 sọnù nínú ìṣàsùn ọbẹ̀ lọ́sàn-án gangan láì ṣe alẹ́ kábà ní àwọn èkúté ilé ló yọ ọ́ jẹ. wọ́n wá ń bèrè lọ́wọ́ ìyá pé ṣé kìí ṣe pé ẹ dédìí ọbẹ̀ yìí. ìyá níta ni yóò wá fẹnu kan ọbẹ̀ tí kò níyọ̀. ǹjẹ́ ọ̀rọ̀ ti sọ ara ẹ̀ bẹ́ẹ̀ bí? àwọn kan lọ bá Jonathan pé kó wá du ipò ààrẹ. òun náà lòun yóò máa rò ó wò. ọ̀rọ̀ náà jọ gàtè kò jọ gàtè. ó ń fẹ́ fẹsẹ̀ méjèèjì múlẹ̀ dọ́yindọ́yin. ìdí ni pé kí ló dé tó jẹ́ àsìkò yìí làwọn yẹn lọ bá a pé kó wá du ipò ààrẹ. nígbà tó kù ọ̀la tí ilé-ẹjọ́ yóò bẹ̀rẹ̀ ẹjọ́ bóyá òun Jonathan tún lè du ipò ààrẹ tàbí kò lè dù ú. kí ló sì dé tó jẹ́ òun náà kò lọ́rọ̀ méjì tó sọ fún wọn ju pé òun yóò máa rò ó lọ. kí ló fẹ́ rò nínú ọ̀rọ̀ yìí o. ní ọjọ́ 9 oṣù kẹrin tó kọjá lọ yìí ni àwọn ọ̀dọ́ kan ti kọ́kọ́ kó ara wọn jọ tí wọ́n ya bo ilé Jonathan ní Taraba Close ní agbègbè Maitama nílùú Àbújá tí wọ́n ń jó tí wọ́n ń lùlù tí wọ́n sì pọ̀ débi pé wọ́n dí ọ̀nà mọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tó fẹ́ gbabẹ̀ kọjá tí wọn ò jẹ́ kí wọ́n rọ́nà lọ. bẹ́ẹ̀ ni wọ́n gbé oríṣiríṣi pátákó ìkéde àti àsíá dání. gbogbo ẹ̀ ni wọ́n sì kọ nǹkan sí lára. àwọn ohun tí wọ́n kọ sí wọn lára náà ni pé Jonathan, Nàìjíríà ń kú lọ, wá gbà wá o. Jonathan, tí o ò bá dupò ààrẹ lọ́dún tó ń bọ̀ a máa kú ni o. Jonathan, àwọn ọ̀dọ́ Nàìjíríà ti ba oògùn tí wọ́n fi dè ẹ́ mọ́lẹ̀ jẹ́ lónìí o. oríṣiríṣi ohun tí wọ́n kọ sí ara àwọn pátákó àti àsíá ìkéde tí wọ́n gbé dání nìyẹn. ọ̀rọ̀ náà sì ya ọ̀pọ̀ àwọn ará Àbújá lẹ́nu nígbà náà. ta ló dájọ sáwọn èèyàn yìí lọ́rùn? ta lẹni gan tó náwó ìwọ́de tí wọ́n ṣe náà? nítorí àwọn oníwọ́de kì í déédéé jáde bẹ́ẹ̀. àwọn kan ni wọ́n máa ṣe onígbọ̀wọ́ ìwọ́de gbogbo. àwọn wo ló ṣe onígbọ̀wọ́ ìwọ́de yìí? ṣé Jonathan fúnra ẹ̀ ni àbí àwọn kan ni wọ́n fẹ́ wọ́ ọ jáde kó wá kojú Tinubu? lóòótọ́ Tom Ohikere ló ṣáájú àwọn ẹgbẹ́ tí wọ́n pe ara wọn ní ẹgbẹ́ aláṣepọ̀ nítorí Jonathan yìí. síbẹ̀ àwọn ọlọ́gbọ́n mọ̀ pé ọmọ àparò tó ń jó lẹ́bàá oko ìrẹsì àwọn ìyá ẹ̀ wà nítòsí ni o. àwọn kan ló wà nídìí ọ̀rọ̀ náà. àwọn ọmọ yìí kò bá Jonathan nílé lọ́jọ́ náà. àmọ́ Ohikere ní àwọn yóò máa wá lójoojúmọ́ títí tí àwọn yóò fi rí ohun tí àwọn ń fẹ́ gbà ni. ìyẹn ti wà nílẹ̀ tẹ́lẹ̀ o. àfi bí àwọn ẹgbẹ́ yìí náà ṣe tún lọ ká ọkùnrin náà mọ́ ọ́fíìsì ẹ̀ lánàá ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù karùn-ún yìí. nígbà tó di bí oṣù kan tí wọ́n ti kọ́kọ́ wá Jonathan lọ sílé. ní ti eléyìí wọ́n bá Jonathan ní ọ́fíìsì ẹ̀ tí wọ́n wá lọ. wọ́n sì sọ fún un pé ohun tí àwọn ń torí ẹ̀ wá ni pé kó wá du ipò ààrẹ Nàìjíríà nítorí àwọn mọ̀ pé tó bá jẹ́ òun ló wá du ipò náà ni nǹkan kò ní í dàrú tó báyìí mọ́ wa lọ́wọ́. wọ́n ní àwọn ń retí ẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn nìkan làwọn ń retí ẹ̀ pé gbogbo ọmọ Nàìjíríà ni. nígbà náà ni Jonathan ju àwọn ọ̀rọ̀ kan lulẹ̀. àwọn ọ̀rọ̀ náà sì mú ìbẹ̀rù àti ìyanu gidi wá. Jonathan dojúkọ àwọn tí wọ́n wá bá a náà. ó sì wí báyìí pé ẹ̀yin ọmọ mi, ẹ̀yin àbúrò mi lọ́kùnrin, ẹ̀yin àbúrò mi lóbìnrin, mo kí yín káàbọ̀ sí ọ́fíìsì mi ní Àbújá níbí. mo sì kí yín fún ìfẹ́ tí ẹ ní sí ìlọsíwájú orílẹ̀-èdè wa. bí ẹ kò bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí tí ẹ kò sì fẹ́ ìdàgbàsókè ẹ̀, kò sóhun tó lè jẹ́ kí ẹ wá bá mi pé kí n wá dupò ààrẹ. mo lè fi gbogbo ẹnu sọ pé ẹ ń fi ti ọmọ orílẹ̀-èdè rere tí ẹ jẹ́ hàn ní o. ohun tí mo sì máa fẹ́ kí ẹ máa ṣe náà nìyẹn, láti nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yín kí ẹ sì jẹ́ ọmọ orílẹ̀-èdè rere fún Nàìjíríà wa. bẹ́ẹ̀ ni mo ti gbọ́ ohun tí ẹ wí. ẹ ń pè mí kí n wá dupò ààrẹ lásìkò ìbò tó ń bọ̀ yìí. mo ti gbọ́ ọ, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ pé ọ̀rọ̀ dídu ipò ààrẹ ní Nàìjíríà yìí kì í ṣe ayò orí kọ̀ǹpútà o. ohun tó lágbára díẹ̀ ni. àmọ́ ẹ jẹ́ kí n rò ó kí n sì bá àwọn èèyàn sọ̀rọ̀ yíkáyíká
kí n tó lè fún yín lésì ohun tá a bá fẹ́ ṣe. Báyìí ni Jonathan wí fáwọn ọ̀dọ́ tí wọ́n wá bá a. Àmọ́ láti ìgbà tó ti sọ̀rọ̀ yìí làwọn èèyàn ti ń yẹ ọ̀rọ̀ náà wò. Wọ́n ní ṣé kìí ṣe pé Jonathan fẹ́ jáde nígbàlẹ̀ bíi eégún ńlá lóòótọ́, àbí àwọn wo ni yóò fọ̀rọ̀ lọ tí wọn ò ní kó jáde. Ọmọ lẹ́nìkan láàyè ò gbà, wọn yóò sọ fún un pé ibi gbogbo ló gba alágbára, àti pé kì í ṣe àkọ́kọ́ rèé o tí wọn yóò pe Jonathan. Bí wọ́n ti pè é lọ́dún 2023 lásìkò ìbò tí Tinubu wá di ààrẹ rèé. Kódà àwọn kan sọ títí nígbà náà pé Buhari ti pinnu láti gbéjọba fún tó bá lè wá sínú APC. Bẹ́ẹ̀ làwọn míì ní rárá inú PDP ni yóò ti díje. Àsìkò tí wàhálà àwọn PDP bẹ̀rẹ̀ pàápàá, níṣẹ́ làwọn aṣáájú ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ sí dààmú ẹ̀ pé tó bá fi lè jáde gbogbo àwọn làwọn yóò sinmi, ìjà tó sì wà nínú ẹgbẹ́ náà yóò dópin lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Síbẹ̀ náà Jonathan kóraró gidi, pàápàá nígbà tí ọ̀rọ̀ ti di ohun tẹ́nìkan ń gbé e lọ sílé ẹjọ́ lórí ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé kò jáde pé òun fẹ́ du ipò ààrẹ. John Mary Jíde Obì lórúkọ ọkùnrin tó pè é lẹ́jọ́, tó pe INEC tó ń ṣètò ìdìbò lẹ́jọ́, àti olóòtú ètò ìdájọ́ gbogbogbò lórílẹ̀‐èdè wa. Ohun tí òun torí ẹ̀ pé ẹjọ́ yìí ni pé kí ilé ẹjọ́ wá dáa bóyá Jonathan tí wọ́n ti búra fún gẹ́gẹ́ bí adelé ààrẹ, tí wọ́n tún búra fún un gẹ́gẹ́ bí ààrẹ nígbà tí Umaru Yar'Adua kú, tí wọ́n tún búra fún un bí ààrẹ nígbà tó tún du ipò náà ní 2011, bóyá ó tún wá láǹfààní láti tún dupò náà kí wọ́n sì búra fún un lẹ́ẹ̀kẹta. Ọkùnrin tó pe ẹjọ́ yìí ní gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ti wí báyìí, wọn ò gbọ́dọ̀ búra fẹ́nìkan ju ẹ̀ẹ̀mejì lọ láti ṣe olórí ìjọba. Wọ́n sì ti búra fún Jonathan lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Òní yìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 9 oṣù karùn-ún 2026 ni ẹjọ́ náà wá fẹ́ bẹ̀rẹ̀ ní ilé ẹjọ́ gíga ní Àbújá níwájú adájọ́ Peter Lifu. Àwọn èèyàn wá ń ronú lórí ẹ̀ pé àbí ohun tí Jonathan ń dúró dè rèé, pé tí ilé ẹjọ́ náà bá dájọ́ pé kò sí ohun tó ṣe é, ó lè du ipò yòówù tó bá ṣí sílẹ̀. Nítorí ẹ̀ẹ̀kan náà ni wọ́n sì búra fún un gẹ́gẹ́ bí ààrẹ. Èyí tó kọ́kọ́ ṣe nígbà náà ó bá ọ̀gá ẹ̀ parí àkókò ẹ̀ ni. Àwọn tó ń ronú báyìí ní bí ilé ẹjọ́ bá dá ẹjọ́ fún Jonathan pé ọkùnrin náà lè jáde nígbà tó ṣe pé kò sí ohunkóhun tó ń dá a dúró mọ́. Bó bá sì fẹ́ jáde, kò jọ pé ìṣòro kankan wà fún un, nítorí àwọn ẹgbẹ́ òṣèlú ńláńlá méjì ló ń dúró dè é. Àwọn tí NDC tuntun ti ní tó bá fi lè yọjú, gbogbo àwọn tí wọ́n ń làkàkà láti du ipò ààrẹ láti inú ẹgbẹ́ náà, kódà títí dórí Peter Obi ni yóò fi kinní náà sílẹ̀ fún un, pé kódà bí wọn ò fi sílẹ̀, òun ni yóò wọlé níbẹ̀ bí àwọn bá ṣètò ìdìbò abẹ́lé. Àwọn míín sì ti ń sọ pé tó bá wọ inú PDP, gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n ń jà káàkiri wọ̀nyí ni wọn yóò sinmi ìjà wọn, tí wọn yóò sì gbárùkù tì í pé kó wọlé bí ààrẹ Nàìjíríà tuntun. Àmọ́ níbi tí ọ̀rọ̀ wà gan ni pé oníkùn ló mọ̀ ọ́, onínú ló mọ bí òun yóò tàbí ebi ń pa òun, aráàta kan kì í bá ni mọ irú ẹ̀. Jonathan ló mọ̀ bí òun fẹ́ du ipò ààrẹ tàbí òun kò dù ú. Àmọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ wọ̀nyí, ọ̀rọ̀ bíi ti ẹni tí wọ́n gbé oúnjẹ aládùn síwájú ẹ̀ tó ní kí wọ́n gba òun láàyè kí òun dúró de ìyàwó òun ni. Ìyẹn ni pé kì í ṣe pé oúnjẹ náà kò wú jẹ o, ó fẹ́ jẹ dáadáa, ó kàn ń dúró de ẹni tí yóò ní kó máa jẹ lọ kò ní pa á lórí ni. Ṣùgbọ́n ìran yóò dùn ún wò tí Jonathan bá jáde pé òun fẹ́ du ipò ààrẹ. Àbí kí lẹ̀yin rí sí i? Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ Jonathan, ìyẹn Goodluck Jonathan, tí wọ́n tún sọ pé yóò du ipò ààrẹ Nàìjíríà lásìkò ìdìbò tó ń bọ̀ yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.